ilé ayé kì í ṣayé ogun ọmọ ádámọ̀ ló ṣayé dógún nítorí àti jẹ wọ́n ṣayé dógún o ọlọ́run kó wọlá bó ti tóbi tó ayé mi kó má ṣe bọ́ sógun ayé wa kó má ṣe bọ́ sógun ayé wa kó má ṣe bọ́ sógun ilé ayé kì í ṣayé ogun ọmọ ádámọ̀ ló ṣayé dógún nítorí àti jẹ wọ́n ṣayé dógún ọlọ́run kó wọlá bó ṣe tóbi tó ayé mi kó má ṣe bọ́ sógun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo àwọn olóríire ẹ̀dá, ọlọ́run ò ní ṣe wá ní ẹni àdánwò, kò ní ṣe wá ní alágbàkó èèyàn. Ẹ rí mo kò fẹ́ pe àwọn èèyàn ẹ jọ̀ọ́ a fẹ́ pera wa sí àkíyèsí kan. Mo sọ níjọ́ tí mo ṣe fídíò fún bàbá wa Sikiru Ayilara. Wọ́n ti ń lépa ẹ̀mí bàbá yìí o, wọ́n ti ń lépa wọn o. Eléyìí ò ń ṣe pé bóyá a fi ń sọ àsọdùn àbí nítorí pé kí ni táwọn ò bá rí à ń sọ o. Ní ọ̀sẹ̀ tá a lò lọ yẹ rí i pé bàbá sọ pé àwọn fẹ́ wá sí Jumat, ìran wọn nǹkan tó fà á tí wọn ò fi wá rí. Reason tí wọn ò fi wá ni wípé ladies bike tí bàbá ń lò a sì rí nínú àwọn kọlọ̀rọ̀wọ̀ sí yìí wọ́n sì lọ da iyọ̀ sí níbi tí bàbá gbé sí, wọ́n da iyọ̀ sínú ẹ́ńjìnì ladies bike wọn. Eléyìí ò ń ṣọ̀rọ̀ ọ̀rọ̀ o, ẹ lọ sọ́dọ̀ mẹkáníìkì tó ń ṣe ọ̀kadà o ní ọ̀dọ̀ wọn bẹ̀ o, kẹ́ ẹ lọ béèrè o, kó bá dàbí pé bóyá wọ́n tún wá ń parọ́ mọ́ wọn ni ẹ́ńjìnì ẹ̀ náà túlẹ̀ yìí gbogbo ẹ̀ lẹ ti rí yìí. Ẹ sì lọ bu iyọ̀ sínú ọ̀kadà bàbá yìí nítorí wípé bàbá yìí sọ pé wọn ò bá ń ṣe mọ́, wọn ò bá ń ṣàbòsí mọ́. Làwa ṣe ń pe àyín èèyàn ẹ jọ̀ọ́, nǹkan kò gbọ́dọ̀ ṣe bàbá wa Sikiru láì o, nǹkan kò gbọ́dọ̀ ṣe wọ́n torí pé ẹ̀yin náà lẹ́jọ́ bẹ̀rẹ̀. Bàbá sì rí pé inú ilé tí wọ́n lẹ fẹ́ dàrú yìí, àwọn sì gbà fún yín pé kẹ́ ẹ dalé wọn rú mọ́, ẹ wá torí ẹ̀ ń lépa ẹ̀mí wọn. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni òun ló bí tí bàbá òfin láǹfààní àti wá sí Jumat. Kẹ́ lè wo aburú tó wà lọ́wọ́ àwọn pípù yìí. Tẹ́ bá wá fẹ́ mọ abu pàtàkì pé wọ́n ní aburú lóòótọ́, màá play voice note kan fún yín. Gbogbo èpè tí mo mú ṣẹ́ yẹn wọ́n wá ń dá padà nínú gúrùpù wọn, ẹ jẹ́ á gbọ́ voice yẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My powerful in ẹ kú ohun ayé ò ní mú ohun yín. Ọ̀rọ̀ náà yà wá. Wàláhì ọ̀rọ̀ náà yà wá. Ẹ̀dín tí ọba sí mi àbòsí tó sì gbà pé wọ́n wà mí òdodo, ọ̀rọ̀ náà bọ́lọ̀ jẹ́. Imam panápaná lọ́kìbà gbogbo ìpè tó sẹ́yìn pátápátá. Ẹ̀mọ̀ palábára méjì lọ́sẹ̀ lójú ara rẹ̀, ọ̀sẹ̀ kan sọ́dọ̀ ara rẹ̀, lójú ara rẹ̀ ọ̀sẹ̀ kan fáwọn tó wá di òdodo tí wọ́n gbà fún. Tẹ́tàbá ní kò sí àwọn náà ni wọ́n wà ń bí àbòsí, ẹni ó wà ń bí òdodo ìsalábòsí, ẹni tó bá wà ń bí tí ọ̀tọ̀ ẹni ń ṣe àbòsí. Ló yẹ ń pè bá ń pé ọ̀sẹ̀ kan sí ọ̀dọ̀ ara rẹ̀, ọ̀sẹ̀ kan sọ́dọ̀ àwọn tó wà bí òdodo. Ní tó dẹ̀ yé wa pé gbogbo ti sí pé lálábàárà méjì tó ṣe òun náà ló ní méjèèjì tí ó rù sórí, tí ó pọ̀n sẹ́yìn, tí ó fà lọ́ méjì. Wọ́n náà ti gbọ́ lẹ́fí máa mọ̀ yí pé ànáwọn pípù iṣẹ́ aláburú ẹ̀dá ni wọ́n. Ẹ rí i pé bọ̀bọ́ yẹn ní gbogbo èpè tí mọ̀ mú ṣẹ́ yẹn àwọn náà ní kì í ṣàwọn torí wípé wọ́n mọ̀ ìpálábòsí làwọn. So kọ́lọ̀ kó jọ kó ṣàánú wa. Ṣùgbẹ́rù lọ́ba níkà òun wá ń challenge kankan. Kí ni challenge tó gbé wá? Ó bá lè fi sàárè bàbá Yunusa hàn wá láìsí fọ́tò rẹ̀ nìkan, tó bá lè fi sàárè hàn wá, màá really appreciate ẹ gidi gan. Kìí ṣe mí nìkan, gbogbo ayé pátápátá ní ó appreciate ẹ. Mọ́ wàá ṣe ìpè o,
àdúrà ni kò ṣe pé n tó fẹ́ sọ yìí àbí sàárè tó fẹ́ lọ ya fọ́tò rẹ̀ yìí tó bá jẹ́ pé rọ́ lọ pa kó rí báyìí fún ẹ tó bá jẹ́ pé òótọ́ ni kó rí báyìí fún ẹ. ó ní kí n lọ fi sàárè bàbá wa ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn òun kí n lọ fídíò bẹ̀ báyìí pé fídíò sàárè bàbá wa ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ rèé. àkọ́kọ́ bàbá ìmọ̀ọ́mù kọ́ ló sọ wípé àwọn kì í ṣe ọmọ ilé Ayilara. ẹ̀yin fúnra ara yín lẹ sọ pé ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí ń ṣe ọmọ inú ilé Ayilara. ẹ̀yin fúnra ara yín náà ló wá yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ wá fi ibi tí wọ́n sin bàbá wọn sí ní gbogbo àwọn ìlú tẹ́ sọ pé ìmọ̀ọ́mù ti wá yẹn kẹ́ ẹ wá lọ fi fọ́tò bàbá kẹ́ ẹ wá lọ fi fọ́tò sàárè bàbá wọn wọ̀ wá ń bẹ̀. ìwọ Sùbẹ́rù lọ́ba níkà ṣé wọ́n ti gbàgbé ńgbà tó sọ pé o tẹ̀lé wọn débi tí bàbá wọn wà tí wọn ò mọ̀ o sá sọ bẹ́ẹ̀ pé bàbá wọn ò kú bó wà láyé kí ló dé tó tún wá ń sọ pé ká lọ gbé sàárè wá. àkọ́kọ́ nù náà tẹ́ bá wá ń sọ pé ẹsẹ̀ sàárè ìjọ tí bàbá wa Àmọ̀tẹ́kùn ti lọ ṣe fídíò nílẹ̀ Ayilara tí wọ́n ní bàbá tó bí bàbá Imam tó fi sàárè wọn wọ̀nyí ààrẹ nìkan tó jáde láti jọjọ yìí kó takò pé irọ́ ni wọ́n ń pa. ìyẹn la máa wá lọ ṣó sàárè tẹ́ ẹ máa believe. ṣe rí ẹ̀yin pípù yìí àní pé èyí tẹ́ ẹ fi gọ̀ ó tó sọ́mọ̀ sílẹ̀ ẹ ṣáàjọ ẹ má pa àbá àwa Sikiru láì àmọ́ ń tọkàn mi fi balẹ̀ ṣé rí gbogbo àwa tá à ń tẹ̀lé mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ àfọkànbalẹ̀ kíní wọ́n ti ń dà lé wọn lórí. ẹ rí i pé tí Sùbẹ́rù bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń wọ́ọ̀ṣì ẹ̀ dáadáa ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀ kò lọ straight. àwa ló ń bú àwa ló ń ṣépè fún ohun lè pé ń jà ọlọ́pọlọ wọ́n ṣe kíní tẹ́ ẹ bá wọ̀ ọ̀rọ̀ ẹ̀ ó máa lọ báyìí á lọ báyìí ẹni tọ́pọlọ ẹ̀ kò bá pé ní í ṣe bẹ́ẹ̀ ọpọlọ Sùbẹ́rù ò pé àmọ́ in tí mo fi wá gbà ìpọ́pọlọ ò pé rárá ní ìgbà tó wá sọ pé wọ́n ń sà sí òun. wọ́n ń da lọ́ba ní kàláàmù kẹ́tọ́ mọ́ ó dìgbà tí wọ́n bá pariwo jáde kí n tọ́ pé wọ́n ń dà mí láàmú kẹ́tọ́ mọ́ kẹ́tọ́ tó wọ́n ń dà mí láàmú ni. àbólórí burúkú ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo yín tẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lọ́ba ní kàlá burú tẹ́ ń bu mi tẹ́ ń gbé mi ṣépè irun tó ṣe lọ́ba ní ka ìgbàdúrà kò ṣe yín ni. irú nǹkan tó ṣe lọ́ba ní ka ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò lè gbàdúrà rẹ̀ ẹ rò pé wọn ò ta mí lọ́fà ni abẹ́ rò pé wọn yìí ta mí lọ́fà ni ẹ rò pé wọ́n ti jáwọ́ ni. tẹ́ ẹ bá ní irọ́ ni Ọlọ́run ó ṣe fún yín. ta ló ń sàsí Sùbẹ́rù o kò sẹ́ni ó sàsí ẹ̀ ìyíntẹ́ ń sà ló ń dà léyìn lórí gbogbo tẹ́yìn ń sà ló ń dà léyìn lórí ìjọ olè èèyàn kan pè mí pé wá àwọn ìlú yìí wọ́n burú gan mo níbẹ̀ ni pẹ̀lú gbogbo tó ń sàmọ́ nígbà tí ìṣègbà ń ṣàbòsí ṣebí lórí Ọlọ́run ni ẹ̀ṣọ́ Ọlọ́run á máa wá wò wá ràn ni Allahumma isrifu annali wa ba walibala ya dafi ale hafati idiva anole hafati àwa mọ àmọ́ tó ń jẹ́ so kì í ṣe pé bóyá àwọn ń janu ẹgbẹ́ wa wò pé kò kọ̀ mú wa ṣìkún à ń ṣẹni tó ń mú ṣìkún Sùbẹ́rù gbogbo ohun tẹ́ ń sà ló ń dà lé lórí gbogbo yín náà ló ń dà lé lórí náà gbogbo yín ni torí pé àwa kì í ṣàbòsí èpè yín ò lè ràn wá ẹ̀yin ara yín lè pé ó máa jà èpè tí ń jọ ń jà yín báyìí àbórí ìwọ fúnra ara rẹ náà ló tún lanu pé àṣàsí ti mú ẹ báyìí. irun tó ṣe lọ́ba níka ìgbàdúrà kò ṣe yín ni irú nǹkan tó ṣe lọ́ba níka ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò lè gbàdúrà rẹ̀ ẹ rò pé wọn ò ta mí lọ́fà ni abẹ́ rò pé wọn yìí ta mí lọ́fà ni ẹ rò pé wọ́n ti jáwọ́ ni. èdí ti dì ẹ́ aburú ti wà pẹ̀lú ẹ ló ṣe ń fi ìbínú tó ń gbó bí ajá ló ṣe ń ṣe bí alágànná lórí social media. wọ́n nu oníṣkọ́ṣkọ́ lórí tó jáde nínú àtọ̀ bàbá rẹ̀ ló ń rìn lára rẹ̀ èwo ló ń gbé sórí ṣé stúdíò lọ wà ṣé wọ́n fẹ́ parọ́ ọ̀fẹ́ mọ̀ sọ báwo yẹ pé wọ́n wà stúdíò nu amúgi fóònù I don't have all those nonsense time. ìwọ àgbàlagbà tó yẹ kó o sùn kó o máa fọwọ́ rọrí kó o máa tọ́jú bàbá ẹ bàbá ti sọ pé òun pé ọmọ àlè ló yà pé òun ṣe ọmọ ọkọ pé nítorí ẹ̀jẹ̀ ìyá rẹ ló wà lára rẹ so ẹ̀jẹ̀ ṣé ìdílé ìyá tiẹ̀ ìdílé burúkú ni bàbá rẹ ló sọ kì í ṣàwọ̀ ọ́ ní ìdílé ìyá rẹ ló yà àṣé èmi tó tiẹ̀ ń bú pé àtọ̀ burúkú náà fi
àṣewọ̀ gan ló lọ mú ọyàn burúkú láyé àyá ẹ̀ ló fi ń ṣe rándanrandan kiri. Suberu lọ́ba níkà lọ sinmi àwa wí lẹ̀dẹ̀ ń wí irọ́ lẹ̀dẹ̀ ń pa àṣírí yín ti tú sáyé. Àwọn àṣírí mi bọ̀ o mo kàn sáré yà lọ lẹ́ni pé kí n sáré sọ ohun tó tún ṣẹlẹ̀ o. Bàbá wa Sikiru láì Ayilara ẹ jọ̀ọ́ ẹ bá wa súnmọ́ wọn o. Bàbá wa Imam àgbàlẹ̀ Ogbomọṣọ nǹkan ò ní ṣàlàáfíà yín o. Bàbá wa Sikiru láì ẹ bá wa súnmọ́ wọn o. Lóòótọ́ a mọ̀ yìí pé wọ̀n náà ti ṣẹ̀ àmọ́ wọ́n ti tọrọ àforíjì ẹ̀jẹ̀ àdáríjì wọn o. Ẹ bá wa súnmọ́ wọn ẹ má jẹ́ kán fi nǹkan burúkú ṣe wọn o. Ẹ jọ̀ọ́ o torí pé ẹni tó fi lè mú tán lọ da iyọ̀ sínú ọ̀kadà wọn kí làmọ̀ tán fẹ́ ṣe fún wọn níkọ̀rọ̀. Bó tẹ̀ jẹ́ pé irú àwa yìí wọ́n ti halẹ̀ títí kínní kan bó tẹ̀ olórí ó ní ọmọ kan bó tẹ̀ jẹ́ pé àwọn security personnel tí wọ́n ti ń tírè ilé ẹ̀ lọ́wọ́ nígbà wọn bá mú a ṣàṣọyé èèyàn tó ti pa láyé Latif ó ṣàṣọyé èèyàn tó ti pa láyé ó sọ torí ó ṣẹ̀ṣẹ̀ ń pààyàn àìṣẹ̀ṣẹ̀ pààyàn yẹn ló jẹ́ kó o sọ wípé o fẹ́ pa kàbí sọ́ra o tún wá ìwọ ìyàwó ẹ̀ àtọmọ ẹjọ́ ń pààyàn. Àmọ́ àsìkò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ torí ẹ jọ̀ọ́ àwọn pípù yìí ìwà burúkú kún ọwọ́ wọn o kò sí ohun tó lè ṣe o ojú báyìí lálákànsí fi ń ṣọ́rí. Bàbá wa Sikiru láì aburú ò ní ṣe yín o kò sì ní ṣe bàbá wa Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ kò ní ṣe gbogbo àwa tá à ń tẹ̀lé wọn. Wọ́n ní Allahumma isrifu analiwa bá walibala Allahumma isrifu analiwa bá walibala ya dafi al-afati idifa anali afati ya dafi al-afati idifa anali afati. Orí ara yín lẹ́ẹ̀ fi gbé ẹrù yín o orí ara yín lẹ́ẹ̀ fi gbé ẹrù yín o. Wọ́n ní kíngélé kàṣàgbé wà léèké kíngélé àwa ti di àfẹ́káyé láyé fẹ́ náà o kéńgélé kàṣà ìgbé wà léèké kéńgélé ẹ̀yin ọ̀tá wa ẹ̀ ṣubú tọ́ o kéńgélé kàṣà ìgbé wà léèké kéńgélé àti dọ̀ràn sí yín lọ́rùn o kéńgélé kàṣà ìgbé wà léèké kéńgélé Suberu má sunkún mọ́ o kéńgélé kàṣà ìgbé wà léèké kéńgélé èpè yín kò máa níjà wá o kéńgélé kàṣà ìgbé wà léèké kéńgélé. Suberu lọ́ba níkà àti gbogbo sẹ́ẹ̀tì ẹ kọ̀ máa forí ara yín kó intensin ni torí aburú ò ní ṣe àwa kò sì ní ṣe ẹnìkankan wa. Suberu lọ́ba níkà ò ní bọ́m̀bẹ̀ inshallah àṣàṣì tẹ̀ ń sà orí ara yín lẹ́ẹ̀ fi kó tìrantìran yín bó ti máa rí nìyẹn. Salamu alaikum.